Pẹ̀lú ìfẹ́ ta Ọlọ́run, mo ń fi àsìkò kí ó gbó wa kú ìpalẹ̀mọ́ ọdún Ifá àgbáyé, àsìkò ìmúra yóò bá gbogbo wa láyé pẹ̀lú ìdùnnú àtayọ̀ láṣẹ Olódùmarè. Èyí ni bí ètò ọdún Ifá àgbáyé ti ọdún yìí bó ṣe lọ nìyẹn. May 28 èyí ọjọ́ Sunday gangan ni ó bẹ̀rẹ̀. May 28 yẹn ni ìwọlé ojúgbọ̀nà. May 28 oṣù yìí gangan ni ó bẹ̀rẹ̀. A wá lọ parí ẹ̀ ní June 4. So ìyẹn náà tó wá padà bọ̀ sí Sunday odidi ọ̀sẹ̀ kan la fi mọ́ ṣe. Ó kàn jẹ́ pé tí on 3 June ni ó lágbára jù ni torí on 3 yẹn láàdé gbogbo láàlọ́ òkè tasẹ̀ láàlọ́ gbọ́ rúmọlẹ̀ pàápàá láàdé gbogbo tasẹ̀ àṣẹ oríṣiríṣi wà nílẹ̀ yìí nílẹ̀